ẹ̀yin ọmọ nàìjíríà tẹ̀lé àǹfààní àti máa gbọ́ àtẹ̀sí wà káàkiri àgbáńlá ayé mo kí a kú ọjọ́ méjì kú ọjọ́ mẹ́ta a kú gbọdọ̀ tìrí láṣẹ ọba àmì Èdùmàrè a ò ní dààmú o ṣé ẹ mú alàgbà yìí ó kọ rẹ̀ a máa jẹ́ Yẹmí Johnson àwọn sì mọ̀ pé ní kàṣọ́ọ̀gì kí ni tó wá ṣẹlẹ̀ mo fẹ́ kájọ gbé ìyẹ̀wò tó yẹ kó rí bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ pé yìí náà ló ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ olùgbésẹ̀ wo lẹ́gbẹ̀ẹ́ kí lẹ́ẹ̀ ṣe mo mú ọ̀rọ̀ alàgbà yìí wá lásìkò yìí ká lè fi kọ́gbọ́n ká fi kẹ́kọ̀ọ́ ká lè mọ̀ wípé bùkún ń bẹ nílé ayé ìkà ń bẹ nínú àwa èèyàn ayé tó fún un. alàgbà yìí ó ṣeé ṣe kí wọ́n jẹ́ ọ̀rẹ́ tí náà lórí kúlú tí a mọ̀ ń pè ní àwọn gúrùpù whatsapp kìíní kankan o ò sẹ́gbẹ́ oṣó o ò sẹ́gbẹ́ àjẹ́ o ò sẹ́gbẹ́ ìyá àbíyè tí bàbá àbíyè o ò sẹ́gbẹ́ ọlọ́mọ wẹ́wẹ́ bẹ́ẹ̀ ò bá lẹ́gbẹ́ láyé sórí lẹ́gbẹ́ lọ́rùn ni. alàgbà Yẹmí Johnson táwọn àfi mọ̀ pé ní kàṣọ́ọ̀gì tó bá ń bẹ́nu whatsapp gúrùpù tèyín ẹ̀kan ń wà lábẹ́òkúta o afẹ́rí nílùú Abẹ́òkúta ẹnu gúrùpù kan lájọ wà o ò ní sọ ọkọ̀ gúrùpù nítorí pé gúrùpù nǹkan ló rán mi iṣẹ́ wọn ò bẹ̀rẹ̀ iṣẹ́ pé kí n bá wọn pè é jáde lóòótọ́ ṣùgbọ́n mò ń pe alàgbà Yẹmí Johnson tí àwọn èèyàn tún mọ̀ sí kàṣọ́ọ̀gì jáde torí pé ìwà tó wù èmi náà jẹ́ alábàápín nínú àwọn ìwà tó wù tí ò tọ́ tí ò sì dáa ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní láti máa gbọ́ mi tẹ̀sí ń wò mí lásìkò yìí alàgbà tó ń pè ní Yẹmí Johnson àwòrán rẹ̀ lẹ́ ń wò wọ́n ní bí ọdún kan sí méjì sẹ́yìn alàgbà yìí ṣàárẹ̀ tó yẹ pé Ẹlẹ́dùà nìkan tó lẹ̀mí náà ló dóòlà ẹ̀mí rẹ̀ inú kúrú tá a pè ní WhatsApp group tájọ wà tájọ mọ́ ń ṣeré ṣe gbogbo rẹ̀ yìí ó ní ipa tí àwọn ẹgbẹ́ òun àwọn tí wọ́n ń bẹnu kúrú ó nípa tí wọ́n kó láti lè dóòlà ẹ̀mí rẹ̀ pé òru ẹni báyìí ò gbọ́dọ̀ fàyílẹ̀ lásìkò yìí bàbá níyàn lọ́wọ́ láti ṣe fún àfi ká ṣe fún lóòótọ́ ni pọ́nlọ́ ló lẹ̀mí ṣùgbọ́n ìgbìyànjú tí àwọn èèyàn bá gbà lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àdólà ẹ̀mí àwọn èèyàn àwọn àdóòlà ẹ̀mí wọn wọ́n gbìyànjú wọ́n sapá wọ́n sagbára wọ́n dáwó fún alàgbà yìí tó sì jẹ́ pé Ẹlẹ́dùà ó dá ẹ̀mí rẹ̀ padà kò jẹ́ kó bá ṣẹlẹ̀ ọ̀hún rìn. ó lè jẹ́ ọ̀rẹ́ yín lórí àwọn ẹ̀rọ ayélujára bí ajẹrẹ tí ẹ pé àbẹ́jọ kó nǹkan pọ̀ àbí ẹ̀yin náà ṣalábàápàdé alàgbà yìí rí tẹ̀ fi ń ní àǹfààní òun rẹ̀ ọ̀fẹ́ láti wọn sọ̀rọ̀ ẹ pé wọ́n ń wà lábẹ́òkúta o kí lálàgbà yìí ṣe. tó bẹ́ẹ̀ bá gbàgbé ògbóǹtarìgì ògbóǹsáfẹ́fẹ́ kan nílùú Abẹ́òkúta yìí ó pè kó jẹ lọ́wọ́ ìbára fàyẹ́lẹ̀ kí lẹ́dùn àkódàgùn kó dábọ̀ kó bá ní bọ̀nù kò burúkú kò lójú rẹ̀ kó bá ní tu àwọn mọ̀lẹ́bí rẹ̀ kó bá ní tu wọn nínú. ìlú mọ̀ọ́ká ni o pè pé lórí tẹlifíṣàn lórí rédíò alàgbà yẹn gbìyànjú ó sanwó oṣù ó sanwó àdín ṣùgbọ́n àìsàn láríwò ààrùn láríwò ẹ̀dá kan ò sí láyé tó lè ṣètò lọ́jọ́ ọlọ́run ọba òkè lónìí déédéé òun ló sì lẹ̀mí ẹlẹ́bí gbà á lẹ́nu gbajúgbajà ògbóǹsáfẹ́fẹ́ lórí tẹlifíṣàn móhùnmáwòrán yìí èyí òun náà àwọn òdìrà akọ rẹ̀ ìdí mẹ́ta ni òfin dákọ ẹni tí mò ń sọ pé ó jáde láyé nínú ọdún ìlú Abẹ́òkúta tó ṣe pé ògbóǹtarìgì ògbóǹsáfẹ́fẹ́ ni alákọ̀ọ́kọ́ ọbẹ̀ ni wípé ìlú mọ̀ọ́ká ni ẹni tí gbọ́ àwọn èèyàn mọ̀ ni tó sì jẹ́ tó lóko dáadáa nílùú Abẹ́òkúta yìí ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ láti dáàbò bo kọ mọ̀lẹ́bí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ ni pé alàgbà tó dolóògbé yìí wọ́n ní jẹ́ wọ́n rí mú nílé wọn ni o wọn ò rí jẹ́ wọ́n rí mú nílé wọn ni o wọn ò rẹ́nikẹ́ni iṣẹ́ láti dáwó fáwọn wọn ò bẹ́nikẹ́ni iṣẹ́ àwọn alákàwọ́ pé àjọ wà nù kúrú kan náà ni tàjọ mọ́ ń ṣeré jọ̀dọ̀ rẹ́kẹ̀ jọ̀rẹ́ ìdìjọ́ ṣe gbogbo rẹ̀ pé ó tọ́ ó yẹ ká ní pé kì í ṣe pé ẹgbẹ́ ti WhatsApp tàjọ máa ń kóra wa kọ́mọ lùbọ́ tá máa ń ṣeré ńbẹ̀ tó bá yẹ pé ẹgbẹ́ tá a ní ilé ẹgbẹ́ ń bìkan ni tá a máa ń ṣèpàdé tá a máa ń pàdé tá a máa ń ní physical meeting dandan ni bí òjú ká pẹran àbí ká ṣàpà kankan a sì sọ pé ayé ọ̀sẹ̀ lágbájá kò ní ẹgbẹ́ wa a wò pé tọ̀ kí la lè ṣe àbí ká dá owó fún mọ̀lẹ́bí olóògbé yìí kí àwọn náà kí wọ́n wò pé tọ̀ ẹni wọn nígbà tó ń bẹ láyé ó bá wọn kan ṣe pọ̀ tí wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ àábẹ̀ sì ní dá owó alàgbà tí ó ń jẹ́ Yẹmí Johnson kàṣọ́ọ̀gì òun ló gbà káǹtì rẹ̀ kalẹ̀ bí ògbẹ́gbẹ́ ti fẹnu kò pé ẹ̀dá owó fún kàṣọ́ọ̀gì
ara àwọn ìdí tá a fi dá owó fún Yẹmí Johnson tí ń jẹ́ Khashoggi yìí náà ni wípé nígbà tí olóògbé yìí ń bẹ láyé tóun náà ṣàárẹ̀ olóògbé yìí ló ń dúró tó olóògbé yìí sì gbìyànjú tó jẹ́ kí òun kó tẹ̀ lọ́wọ́ lọ síbítù tó fi rí ìwòsàn gbà lọ́wọ́ Elédùmarè àti àánú lọ́wọ́ gba àwọn èèyàn. tó orú ẹni báyìí nígbà tí alàgbà wọn jáde láyé òun náà pẹ̀lú pé tó bẹ́ẹ̀ ni báyìí bá lọ ṣe orú nǹkan báyìí fóun bàtàbàtà oore nígbà tó ń wà ní ìdùbúlẹ̀ àìsàn tó bá di kúrẹ́ bí àwọn fayé lẹ̀ kí ló wá dé tó wò ó nílé wá dúró kóun ṣagbátẹrù bí wọ́n ti ran àwọn mọ̀lẹ́bí lọ́wọ́ in our own little ways. àádẹ́sẹ̀ ń dá fún alàgbà yìí gbogbo àpapọ̀ owó tí wọ́n dá fún alàgbà yìí kò ṣe wọn fẹnu sọ owó bàǹtàbàǹtà ni. ní kúkúrú èdè alàgbà Yẹmí Johnson gbogbo owó tí gbogbo àgbáríjọpọ̀ gbogbo ẹgbẹ́ tí wọ́n dá fún ibi tó wọlẹ̀ sí dìbà tí ń sọ̀rọ̀ yà rí o oṣù kìíní kọjá oṣù kejì kọjá oṣù kẹta kọjá gbogbo àwọn tó jágbàgbà nínú platform tájọ wà ẹ̀ ni wọ́n ń pè é wọ́n ń send message sí wọ́n ṣe gbogbo rẹ̀ kò bẹ́nikẹ́ni sọ̀rọ̀ kò gbáàgbó kò ṣe kankan èmi ò nígbàgbọ́ wípé bóyá owó òun ó ti wọ gbàtú wọn ò nígbàgbọ́ wípé bóyá owó òun ti pòórá bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mo ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti máa gbọ́ mi tẹ̀sí ń wò mí lásìkò yìí náà ni wípé ẹ bá mi pín fọ́nrán yìí káàkiri ẹ bá mi pín fọ́nrán yìí kó kan ilé ìjọsìn tí alàgbà Yẹmí Johnson tó ń lọ tàbí mọ̀ sí Khashoggi ẹ pín fọ́nrán yìí ẹ jẹ́ kó kọ́ mọ̀lẹ́bí rẹ̀ lára ẹ pín fọ́nrán yìí gbogbo jẹ́ pé ó wà nínú àwọn platform ẹ̀mí nínú àwọn groups ẹ̀mí ẹ jẹ́ kí ó kàn wọ́n lára ń bẹ̀ pé wọ́n ń wá ọ lábẹ́òkúta o adìyẹ ìrànà ohun àjẹgbẹ́kọ́ o èèyàn tí wọ́n dolóògbé tí gbogbo èèyàn tí wọ́n parapọ̀ pé orí 1000 orí 2000 tí wọ́n wà dá gbogbo rẹ̀ jọ tí wọ́n nìkan tó wà gbóòrùn tó wà gbé fògànà tó bá jẹ́ pé làrúrí kan ló ṣẹlẹ̀ sí ọ àbí báyìí báyìí ló ṣẹlẹ̀ ẹ̀tọ́ jáde láti sọ fún gbogbo inú gúrùpù inú kúlù ń pétọ̀ ẹ bá bínú ẹ̀jẹ̀ bùrẹ̀ báyìí ló ṣe mí nǹkan báyìí ló ṣẹlẹ̀ alàgbà ìdáàbò láti gbogbo ìpè tí wọ́n ń pè é gbogbo àtẹ̀jíṣẹ́ gbogbo bí wọ́n ti ń gbìyànjú àti rí gbogbo ẹgbẹ́ ẹ̀ náà ní ló ń yí sílẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní láti máa gbọ́ àtẹ̀sẹ̀ wùwà pàápàá ìtọ́ bá jẹ́ ìyẹn admin nínú àwọn kúlù tí wọ́n máa ń ṣe lórí ẹ̀rọ ìjọba bí ajere tá máa ń bára ní dọ́rẹ̀ẹ́ tó bá ń bẹ láàrin yín ẹ̀wé fún o wípé adìyẹ ìrànà ohun àjẹgbẹ́kọ́ ògbé gbọ́dọ̀ fónfón lóhun kọ́rọ̀ kó tán lọ́rùn kí wàhálà kó tán nígbà kákìlọ̀ kó má mú omi lọ́wọ́ kejì ọ̀rọ̀ girigiri ìjà ni mo ń dálẹ̀ ògbé òbádákun kò dábọ̀ fónfón lóhun Yẹmí Johnson Khashoggi òbádákun kò dábọ̀ kó fónfón lóhun ẹ̀mí ò nígbàgbọ́ pé bóyá òun ti pòórá bẹ́ẹ̀ gbogbo ìpè gbogbo ipá gbakitiyan náà láti sà eléyìí mò ń ṣe ló kọ́ ara mi ní o ẹgbẹ́ ọ̀kan ọ̀rá mi iṣẹ́ o ìran kan ọ̀rá mi iṣẹ́ ṣùgbọ́n tọ́rọ́ ni kọ́bọ̀ ni inú owó ló wà owó tèmi náà ń bẹ ń bẹ ó sì jẹ́ pé purpose tá a fi dáwọ́ yìí a ò rí mọ̀lẹ́bí tó yẹ kó lọ kó fún òkó fún wa o jábọ̀ fún kulu tó wà wípé báyìí láti ṣe o báyìí láti ṣe o nígbà ló ṣẹlẹ̀ o wí kankan kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni bá mú alàgbà Yẹmí Johnson tí àwọn èèyàn tó mọ̀ sí Khashoggi ẹ bá ní wí fún un pé à ń wà lábẹ́ òkúta o kó tó di pé ọ̀rọ̀ ò bẹ́yìn yọ òfin ó bá wa dá sí ayé burú o ìkà ń bẹ nínú àwa èèyàn ayé tó tó fún un.